ẹ tún kú àmójúbà wa lónìí. Àgàgà gbogbo ẹ̀yin ìran Yorùbá káàfàtà tẹ́ lórí ọ̀fẹ́ tẹ́ ń wò wá. Ara lélẹ̀ àbí òlé. Ṣàlàáfíà ni gbogbo yín wà. Ṣé gbogbo yín rówó ná? Ṣé gbogbo yín rówó lò? Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n pé ìgbàlẹ̀ dání. Ọmọ ẹ̀dámà kan ò mà láyé tán. Àkókò tiwa rèé, ṣé lákòókò tiẹ̀? Ṣé wọ́n ń rọwọ́ yọ? Kí lohun tó ń ṣẹlẹ̀ níran tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? À ń pè ìlú le, ìlú le, ìlú le. Nínú ẹ̀, àwọn tó ń kọ́lé ń kọ́lé. Ìlú le, ìlú le, ìlú le. Bẹ́ẹ̀ ni ẹni tó ń ra mọ́tò tó tún ra mọ́tò bọ̀gẹ̀nì. Ìlú le láyé ń pariwo. Àwọn èèyàn mọ̀ ń gbé nǹkan rẹ̀ ṣe. Bó ló ti rí ní ọ̀dọ̀ tiẹ̀ náà? Mo tún kí ọ kú oríire lónìí. Ẹ rí gbogbo ìlú ti rí. Ẹ wo bí gbogbo ayé ti dà. Orílẹ̀-èdè yìí tó èmi náà wọ́n rí tèmi ṣe o. Ìwọ náà yà á sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe lórí ọ̀fẹ́ tẹ́ tún wò wá lónìí. Ìmọ̀ràn mi sí yín ni wípé ẹ jẹ́ ẹni tí ń gbọ́rọ̀. Orí ọ̀fẹ́ tó ní láti lè ṣe alábàápàdé wa ní ìkànnì alálùbáríkà yìí lónìí. Orí ọ̀fẹ́ ńlá mọ̀ ni. Ìlú tí wọ́n ń pò lé kò ní lè mọ́ ọmọ pẹ̀lú àṣẹ Elédùmarè. Bí wọ́n ṣe ń pé àtijẹ àtimú kò rọrùn, yóò máa rọrùn fún wọn o, yóò rọrùn fún èmi náà. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni wípé ètò tòní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ rí wípé ẹ ṣíà ètò yìí dáadáa. Ẹ rí wípé ẹ láìkì ètò yìí dáadáa. Ṣé o mọ̀ pé bó bá ṣe ń ṣíà rẹ̀, àwọn ọmọ Yorùbá àtàtà tó jẹ́ akẹgbẹ́ rẹ̀, àwọn náà máa jẹ àǹfààní. Wọ́n lè rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àbáyọ. Ọ̀nà wo làwọn náà ó tọ̀ tí wọ́n fi làlùyọ láyé, tí wọ́n ní máa báráyé fọwọ́ tì í. Ẹ dákun ó yá, ẹ máa ṣíà rẹ̀. Ẹ máa ṣíà rẹ̀, mò ń lọ́nà kòńkòndó ètò nu. Bẹ́ẹ̀ bá ti wo ẹ̀gbẹ́ mi ní ẹ mọ̀ wípé nǹkan kan ń lọ lọ́wọ́lọ́wọ́. Ifánu Asọ̀rọ̀dáyọ̀ Fagbemiro ti ń bèrè nǹkan kan lọ́wọ́ Fá lọ́wọ́lọ́wọ́. A máa wọnú kòńkòndó ètò. Ṣùgbọ́n ẹ dákun o, mo bẹ̀ yín, bó bá ti ń ṣíà rẹ̀, ilé àtọ̀nà rẹ̀ náà yóò máa tòrò. Ilé àtọ̀nà rẹ̀ yóò máa dùn gbọ́ngbọ́n. Ẹ rí wípé ẹ láìkì ètò yìí dáadáa. Ẹ jẹ́ kó kárí ilé kó kárí oko. Ọdún ni bàbá Fagbemiro, wọn kì í ṣàìmọ̀ fólóko. Bẹ́ẹ̀ bá wo wájú mi níhìn, ẹ̀yin tí ẹ ti ń bá wa bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá, ẹ rí wípé níjẹjọ nǹkan kan mọ̀ ṣe lórí ètò yìí. Àwọn kan ń gbégbá ọpẹ́ tí wọ́n ń jó mùkúlùmù kẹ̀kẹ́ ni. Ìwọ náà ọ̀ wá gbégbá ọpẹ́ lónìí. Ṣùgbọ́n rí pọ̀ ṣíà ètò yìí dáadáa. Kọ́ sì máa fi ojú àti ọkàn máa fi bá wa lọ. Gbọ́rọ̀ o, bàbá Fagbemiro, mo kí yín wípé ẹ káàbọ̀ lónìí o. Mo kí gbogbo ojú tó ń wò mí. Mo sì kí gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ ní dààmú o. Àṣẹ wà ní tèdùmàrè. Ayé yín ò ní dojúrú o. Àmín o Olódùmarè. Ìlú tó lè yìí ò ní lè mọ́ yín. Àṣẹ, àṣẹ, àṣẹ wà. Bó o ṣe ń ṣe àìtò yìí, ìlú ò ní lè mọ́. Àmín o, àmín o, mo gbé tó àmín mi. Bó o ṣe ń ṣe àìtò yìí, ọ̀rọ̀ rẹ̀ ó máa dayọ̀ ni. Àmín Olódùmarè. Ìwọ tó láǹfààní láti wo ètò yìí tó sì ń ṣe rẹ̀, o ò ní fọwọ́ rẹ gbọ́mọ sí. Kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. Ọ̀wá ní mòsì. Àwíṣẹ́ o. O ò ní fòsì ló gbà. Àfọ̀ṣẹ́. O ò ní fòsì ló ayé. Àfọ̀gbóhùn. Bó sì bá ń pèrè ní méjì èpè ni kò ní yálé rẹ. Àṣẹ wà, àṣẹ wà, àṣẹ wà. Orúkọ mi ni Fagbemiro ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé. Ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ Akọ̀ráyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ apẹkẹpẹkẹ. Òjò ń pa páànù. Ọmọ ewé ń jẹ́. Oògùn ń jẹ́. Ọmọ ògùn tí ò jẹ́. Ewé rẹ̀ ló kù gan. Ọmọ atelegi jóògùn. Ìlú Ìlọrin ni mo wà. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wá mi lọ Mọdákẹ́kẹ́, ìlú Ìlọrin ni mo wà. Ọmọ Mọdákẹ́kẹ́ ni mí, kò sì rọ́nú ẹ̀. Ṣùgbọ́n ìlú Ìlọrin lọ́lọ́run fìdí mi kalẹ̀ sí. Tẹ́ bá ti délé epo Alhaji Prince Muritala Ibrolak lágbo ọba. Fọkàdáìsà kan bẹ lọ́pọ̀sìtì ilé epo yìí, Alhaji Hasan ọmọ Ẹdẹ. Ẹyẹ kan bẹ nílé Fagbemiro ọmọ Òrìṣàtọ́lá. Ọmọ pẹkẹpẹkẹ. Òjò ń pa páànù. Kí ló dé tí ò sí pọ̀ nú ayé?
ibi à ń lọ lónìí gangan nù. báwo lèèyàn ṣe là. tó ẹ tàn mọ́lẹ̀ sí bàbá Fágbénró. àwọn nǹkan wo nìyẹn lè lò téèyàn ó fi là. ó sì jẹ́ pé wọ́n náà wà lára àwọn tí ń dà lúrú. wọn ò sanwó owó wọn bọ́ ọ bá lówó tó o jẹ́ èèyàn pàtàkì tọ́lọ́run ti gbàdúrà rẹ o ò ní báwọn jìjà òṣì. bẹ́ẹ̀ ni. ẹni tí ò lówó ní jìjà òṣì nílẹ̀ kò káàkiri òun ní ń fọ́lé káàkiri òun ní ń fọ́ òṣì káàkiri. kò sí rọ́ńbẹ̀. ìwọ tó o bá jẹ́ ọmọ Yorùbá tàtà tó ọmọ bí àwọn bàbá tiẹ̀ ṣe tọ̀ ọ́. tó ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ láti ilẹ̀ pẹ̀pẹ̀. tó ọmọ bí wọ́n ṣe ń rìn ó rí wípé ọmọ mú owó nú owó ni ọ wàá jẹ́ èèyàn ò ní báwọn jìjà òṣì. Pasuma sọ̀rọ̀ kan ó ní gbogbo làgò mọ́lẹ̀ olówó ni ò tí ì dé. èèyàn tó bá lówó ò ní báwọn làgò mọ́lẹ̀. òdodo ọ̀rọ̀ ni. èèyàn tó bá lówó kò ní rí ọlọ́pàá tó gbébọn lọ́wọ́ kó lóun fẹ́ lọ kọjú rẹ̀. ọ̀rọ̀ pàtàkì ni o. yóò họ ni torí wípé kò ní fẹ́ kú. ó ti ní nǹkan àfọkànbalẹ̀ láà. bó o lèèyàn ṣe là àwọn baba kò nǹkan téèyàn fi là lé a lọ́wọ́. làárọ̀ mi báyìí ni bàtà ké ló tún fẹ́ bàbá Fágbénró. ọmọ rí so bàtà lásán yóò sì máa kọ́lé. bẹ́ẹ̀ni. yóò máa rọkọ̀ gidi. bẹ́ẹ̀ni yóò máa gbádùn òkìkí rẹ̀ ọkàn. ìwọ wá jẹ́ site engineer ọwọ́ wà lójú kan. nígbà tí so bàtà ti mọ ọ̀nà tó tọ́. ẹ wàá rí i pé bí wọ́n ṣe họ́dà fún bàtà rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n mọ họ́dà fún bàtà rẹ̀ ńlú òyìnbó. bàtà rẹ̀ wà á di gbajúgbajà káàkiri àgbáyé. ìwọ tó wá jẹ́ site engineer tó jẹ́ kọ̀ǹtráktọ̀. wá rí nǹkan kan ṣe. wá rí nǹkan kan ṣe. ayé rẹ̀ wà lójú kan ṣoṣo bí omi adágún. ìwọ tó ń bá yàn kọ́lé. ìwọ gángan ò nílé lórí. ó burú jù. ó burú jù. àtọkùn àníṣe ẹlòmíì atalásán níta ó sì kọ́lé. ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jaburata. ìgbà tó mọ báwo lèèyàn ṣe kànlẹ̀kùn tíyàn fi wọlé tàwọn àgbàlagbà. àbájọ. àwọn iṣẹ́ téèyàn lò téèyàn fi rí àsìkí ló gbà ń bẹ lọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá tí mo jogún. ẹ rí i pé mo mẹ́nu bà ọ̀sẹ̀ ajé lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ ajé òun náà ní ojú mẹ́rin rí ìyẹn lè rí àwo rẹ̀ ṣùgbọ́n ọṣẹ tó wà ń bẹ ojú mẹ́rin ò gbọ́dọ̀ wò ẹbu rẹ̀ ní. ojú mẹ́rin ò gbọ́dọ̀ rí bó ti wà ní Fágbénró. orí kan la ṣe fún kí ni jápọ̀ o ò lè lò láàrin oṣù mẹ́ta sóṣù mẹ́rin kọ́ ọmọ mọ̀ pé àyípadà dé. ọmọ wípé Ẹlẹ́dùmarè ń bẹ lórí ìtẹ́. ìwọ wá sùn onígbà náà ni wọ́n lò gbọ́dọ̀ lo nǹkan dúdú. ọ̀hánrún ẹ̀ lójú kan ó ti pé ayé rẹ̀ ó yàtọ̀. wọ́n nígbà náà bọ́ bá ti lo nǹkan dúdú o ayé rẹ̀ ó ṣe gbá wọ́n ń tàn ọ́ ni. atọ́kùn wọ́n ń tàn ọ́ ni. bàbá Fágbénró adúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè tó fún wa nírú yín àníṣe nígbà ìwáṣẹ̀ bó o làwọn bàbá wa ti rìn ẹ̀yin náà lẹ́gbọ̀jú ògún ẹ pàbí nírè. oṣoolẹ̀ kan bẹ ẹ̀yin tẹ́ ń bẹ lé tẹ́lọ̀ bá lè ṣe é ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè pè wá ẹ lọ wá ọkàn màálù. ẹ̀ta tí inú bẹ̀lẹ̀ jẹ́ o ká ẹ gbọ́ dáadáa ọkàn màálù. ẹyẹ ajíbẹ́wú. ẹyẹ ajíbẹ́wú. tẹ́ ẹ bá ti wá rí ẹyẹ yìí pẹ̀lú ọkàn màálù yìí odidi atare kan àti 1000 tuntun. tó bá jẹ́ pé ìlú òkèèrè náà wà tí wọ́n ti fẹ́ ṣe owó tẹ́ ẹ bá ná lù yín tó jó lórí owó nílùú yín ọkàn màálù tí ọ̀wọ́ mi ni o ọkàn màálù tí ọ̀wọ́ mi. nígbà àwọn gẹ̀ẹ́tà tí wọn ò sọ sínú omi àbẹ̀wò náà ń pè bẹ́ẹ̀. tẹ́mátọ́ bá ti lọ̀dọ̀ àwọn alápàtà bí wọ́n ti ń pa ẹran wọ́n ní ẹ̀dá kan ọkàn màálù tí ọ̀wọ́ mi tí wọ́n bá ti pa tán ojú ẹsẹ̀ wọ́n bọ̀ ọjọ́ wọn ò ní sọ sínú omi tó fi gbà á. ọkàn màálù yọ wá ní ojú mẹ́ta. ojú mẹ́ta ní bẹ́ẹ̀nbẹ́. ojú àkọ́kọ́ ó kì atare bọ ọ̀kan. ojú èkejì ó kì owó ńláńlá bọ̀ ká ní Nàìjíríà ní 1000 naira tuntun ó kì bọ̀. ojú kẹta ẹyẹ ajíbẹ́wù yìí ó ṣe kí ni ó kì bọ̀. ó ti tán a máa gbé sínú agbára àjọpọ̀ àwọn àjò. bàbá wa jò tán kọ́ Fágbénró. a dà sínú ọtí àwọn àgbàlagbà. ṣùgbọ́n ọtí kan bẹ tá a gbọ́dọ̀ máa dárúkọ rẹ̀ kọ́ mọ́ dàbí ìgbà ń polówó ọjà wọn tí wọn ò sì sanwó polówó fún wa. tẹ́ ẹ bá ti dà sínú ọtí àwọn àgbàlagbà èèyàn máa yọ ọmú lóru. òru lèèyàn gbọ́dọ̀ máa mú. atọ́kùn gbogbo sẹ́tì yẹn bá ṣe àṣírí rẹ̀ ó sì máa bò. kábíyèsí Olódùmarè.
ẹ̀yọ́nú oṣó lẹ́nu. òru ni kálẹ̀ yẹn lè máa mú. àsìkò tó dáa nu torí pé àsìkò táwọn àgbàlagbà wà ń tànù. ẹlòmíì ntí ò jẹ́ yẹ ẹlòmíì ò yí padà ṣẹ́ mọ́ ẹlòmíì ń gbìyànjú ṣùgbọ́n kò rẹ́ni sọ fún orísun ogun rẹ̀ ìdí táwọn fi ń dẹ́ ẹ̀dínlógún nu ẹni tó pè wá tó fún wa lówó yìí kí ni ìṣòro ayé rẹ̀ ẹnìkan ó pè mí láti Texas nígbà tó pè mí ó ní bàbá tí n bá dénú wọdúrópù òun ti lo oògùn kò ṣiṣẹ́ mo wá ní ǹjẹ́ ìmọ̀ pọ́rọ̀ yìí ọ̀gbẹ́bọ kò sì gbé tutù ó ní ọ̀rọ̀ wo lẹ́ ń sọ yìí mo ní omi gbóná tẹ̀ ń wẹ̀ kò bá ìṣẹ̀dálẹ̀ ilé yín mu má wẹ̀ mí gbóná mọ́. torí pé ohun wẹ̀mí gbóná òun ló fa ìṣòro sínú ayé rẹ̀. nítorí wípé àwọn kan bẹ tó máa ń wẹ̀mí gbóná yóò máa pa agbára tí ń bẹnu wọn ni. àtọkùn ọ̀dà nísìnyí a ní àwọn ìdílé kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ló ní òòṣà tiẹ̀. bẹ́ẹ̀ni. àwọn alóòṣà olómi tútù alógún ara àwọn olómi tútù lò sálá òòṣà aláṣọ funfun. ẹni wọn bá ti bí láwọn ọ̀ràn ọ̀hún àwọn ò gbọ́dọ̀ máa bá wọn wẹ̀mí gbóná. ẹ rí i pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ tẹ́ bá bí wọn omi tútù nínú ìwẹ̀ wọn tẹ́ bá fomi gbóná wẹ̀ wọ́n wọ́n bò lára. yóò mọ ta kò ṣèdá wọn ni. kí wọ́n ọmọ bẹ́ẹ̀ wọ́n wá máa wá fomi gbóná wẹ ọṣẹ kò ní í ṣiṣẹ́. àbájọ ọ̀hún tẹ́tí inú rẹ bẹ̀lẹ̀ jẹ́. atọ́kùn. wo bí ọtí ń ṣiṣẹ́. ẹ ṣí ètò yìí bẹ́ẹ̀ sì ṣí ètò ayé yìí ò ní dàrú. àṣẹ wà àṣẹ. ètò tòní ètò tèmi máa ń ṣìyàn ní ọpọlọ ni wípé ẹdúró náà ṣé kìí ṣe pé bíi ló ti kọsẹ̀. àwọn tó ti là látara ètò mi pọ̀. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ o. tó jẹ́ wípé ẹlòmíì kàn pé bàbá ètò yín báyìí tí mo gbọ́ ló yí ayé mi padà ẹ sẹ́ndì àkáǹtì yín. wọ́n sì bò mí lọ́wọ́ tún padà dúpẹ́. atọ́kùn àwọn nǹkan kéékèèké ni ò jẹ́ káyé ẹlòmíì ò dáa. àwa ológun àwa àfà àwa pásítọ̀ àwa wòlíì ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá yé jẹ́. níbi pé ká máa dalúrú pọ̀ má ṣàpà. nígbà tí ò yé wọn ẹ ṣí ẹ láìkẹ òye ọ̀pọ̀lọpọ̀ ẹ rí wípé ẹlòmíì tó bá lọ ibòmíì ò ní ìyàwó rẹ ní ṣe ọ ọkọ rẹ nílò ògo rẹ kò rí bẹ́ẹ̀. nígbà ó ṣe pé ẹlòmíì lọ rèé kọ́ṣẹ́ ni kì í ṣe nǹkan tó ń ṣe níran rẹ̀. ẹlòmíì tó fi níyàwó bóyá ẹlòmíì ò tọ́jú ìyàwó lé rẹ̀ àìwá jẹ́ kí ìyàwó lé rẹ̀ ó ṣàdúrà fún ní wọ́n ń jẹ́ kó wá máa wálẹ̀. wàhálà wá ń dé lọ́nà kan náà. wàhálà wá ń dé lọ́nà kan náà wọ́n wá ní ìyàwó lé rẹ̀ ní í ṣe ìyàwó lé rẹ̀ nu. ajá pé tó bá ń pè ìyàwó wa pé ìyàwó rẹ̀ ló ń ṣe ọ́ kì í ṣe kó lájẹ́. ọ̀tọ̀ wò pé òkè bó ṣe rí rèé ọ wàá sọ fún pé lọ́dọ̀ ìyàwó rẹ̀ nù àsìkò tó dùn nù nǹkan ó yí padà fún ló bá tí wọ́n ń dùn nù sí nǹkan wọ́n yí padà à ń tún lé wọn tọ̀nù kì í ṣe pàwọn ń da lẹ́rú àtọkùn àkíkà ìtẹ̀yàn fi ń là àwọn nǹkan kéékèèké ní í ṣe ìdààmú fún ọ̀pọ̀lọpọ̀ ayé tí ọ̀pọ̀lọpọ̀ ò fi tẹ̀síwájú. ó dá bàbá Fágbénró ìgbà tí mò ń wò níwájú mi àwo yìí mo rí i pé ajé gangan ní bẹ́ẹ̀nbẹ́. ọṣẹ ajé ni ògún gbólóṣọ ọṣẹ téèyàn bá lò láàrin oṣù méjì mẹ́ta tí ọmọ pé tòótọ́ òun wà nù ayé ó búra pẹ̀lú ọkọ lọ́wọ́. kí mo wí. bàbá Fágbénró ọmọ ń búra. ó lò láàrin oṣù mẹ́ta wà ọdún ó dúpẹ́ fọlọ́. èèwọ̀ tó ṣe wípé ọ̀hún yọgi ọ̀hún yọkù mọ́ kiri ìwọ náà lè dèèyàn ńlá láàyè ara rẹ. wá sáré sọ̀rọ̀ ara rẹ dákun. eléyìí ò ní nǹkan èèyàn nú o. ẹ dákun ẹ máa ṣí ètò yìí o ẹ ṣí àrẹ dáadáa ká ẹ máa láìkí rẹ. kì í ṣe ọṣẹ pé ẹ máa wá nǹkan egun èèyàn ẹran èèyàn kọ́ ọṣẹ tẹ́ ẹ wọ. ojú ọ̀gbagadè ládé yìí ẹ máa ṣí ètò yẹn dákun. ó ní odidi igun nú. odidi ẹyẹ igun. bẹ́ẹ̀ ni ọṣẹ ni téèyàn bá wẹ̀ láàrin oṣù mẹ́ta ayé rẹ̀ ó sì máa yí padà. kábíyèsí Olódùmarè. bọ̀sáǹjẹ̀nu tí ó gbowó wá o béèyàn bá ní òun níṣẹ́ táǹjẹ̀nu ó fi gbowó wá fún ẹ̀ ń tàn ni. kò sí mọ́. àwọn tó wá ń pé wọ́n fẹ́ ẹnìkan ó kàn gbówó dénú Ghana mọ̀ tó. irọ́ ni atọ́kùn àwọn bàbá tó ní jọ̀wọ́n àná ti gbé lọ. wọ́n ti gbé lọ. bẹ́ẹ̀ ni ẹni tó bá lóun ní kó pè mí pé òun ní gbé wá.
ajá pé wọ́n kàn ń tan gbogbo wọ́n tan àwọn èèyàn ní. irọ́ ni ẹnìkan pè mí ó ní bàbá òun wà tóun fẹ́ fi lówó láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin síjọ́ márùn-ún òun sólẹ̀ gbé wá mo ní abẹ́ tí mo bọ́ sọ́wọ́ 419 ní o mo ní tí ò sí ńlẹ̀ ọ̀ ń wá. ìwọ náà èwo làbùrọ̀ máa wá gbé e wá àní ọ̀sùnmọ́ bí káyé rẹ̀ ó yàtọ̀. mo ní tí ò sí ńlẹ̀ ọ̀ ń wá mo ní àkọ́kọ́ kánjú kú. kàṣà. ó ní kí ni mo ní yóò kánjú kú. ṣé pé wọ́n bá ń gbé wá báwọn ẹ̀mí ni èyí ó fi bí. mo ní yóò tòsí gbẹ̀yìn. ó di méjì. mo láyé rẹ̀ padà bàjẹ́. pátápátá. mo ní yóò wá bọ́ sọ́wọ́ débi pé wọ́n á sọ́dọ̀ oúnjẹ. atọ́kùn ọjọ́ kẹ́kọ́ lè yàn án ga. ṣíṣe tẹ̀lé lèèyàn ń gbé ọ̀rọ̀ lé ayé yìí. ìgbìyànjú tàná yóò sọ bóni ó ṣe rí fún ọ òní náà wàá túmọ̀ ọ̀la. kábíyèsí olódùmarè. ó lọ ṣe yẹn ní yọgí káàkiri ẹni ẹ̀wọ̀n bí gbogbo òlú ṣe rí nìsín bí wọ́n bá ní owó lọ́wọ́ tó níbi 10 million lọ́wọ́ àbí kókó tẹ̀ ní just 1 million lọ́wọ́ ó ní kó àwọn tí ń lọ yọgí káàkiri báńkì. ìwọ náà wà nù ilé ọ̀fẹ́ kẹ̀kẹ́ nù ilé ni lọ́mọ gbọ́n tí ń lọ ń ta. atọ́kùn inú ilé lọ́wọ́ wà láwọn ọmọ tó ní POS ládùúgbò táwọn ti ṣe wàhálà lọ èló ló ní lọ́wọ́ èló ló ní pé èèyàn méjì mẹ́ta owó tó ní yóò bọ́ nù ilé ni. ẹ máa kó ọwọ́ yín bọ̀. ọwọ́ òsì ní mú yẹn yọ ẹ bí gbogbo àwọn tí ń yọgí káàkiri ní ìsìn ẹnikẹ́ bẹ́ẹ̀ lómi ò ní 5,000 lákàntì. gbogbo wọn náà sì mọ pé àròwó gbà ni èèyàn mélòó ló lówó bẹ̀. èèyàn máa ń múra ó ṣe àtìlà ni atọ́kùn èèyàn máa ṣe kí ni ó ṣiṣẹ́ àtìlà ni. kéèyàn ṣiṣẹ́ tọ̀ ọ́. ẹ ṣe ètò yìí gbogbo ṣe ṣe ètò yìí ayé yín ò ní dàrú. àṣẹ. ikú gbóná ò ní pa yín. àmín o. à ń ṣí ọmọ Yorùbá létí ni pé a ní nǹkan téèyàn fi là. atọ́kùn Yorùbá ẹ dákun ẹ já ronú gidi o. ọmọ bí ṣe máa ká mi láṣẹ àní tí bá wò pé aláwọn sólẹ̀ téèyàn fi là ìwọ fáwà lówó torí nothing go without nothing ìwọ fáwà lówó àwọ ẹsẹ sùúrù àwọ lọ ọjà á lọ rọ orí igun ni orí àkàlà ni ológèésà ni gbogbo àwọn ẹyẹ èyí tó bá jó lórí ẹkùn ni èyí tó bá jó dídí ẹkùn ni èyí tó bá jó lórí ẹlẹ́dẹ̀ ni àwọ bọ papọ̀ èyí tó jọ́sẹ̀ èyí tó jẹ̀bù ọmọ wa lò ayé rẹ ọmọ wa yí padà. bàbá Fágbénró nǹkan kan ló ń dààmú àwọn èèyàn o ìmọ̀ràn wo lẹ́lẹ́ gbà àwọn tó ṣe wípé wọ́n ti ná gbàrà wọ́n ti ná gbòòrò ọ̀rọ̀ wọn àpáta ànábì àná lórí. àwa olóògùn la jẹ́ kọ́pọ̀lọpọ̀ kó rẹ̀wẹ̀sì ọkàn. atọ́kùn kí ni mo wí àwa olóògùn la jẹ́ kọ́pọ̀lọpọ̀ kó rẹ̀wẹ̀sì ọkàn. lọ́nà wo. ìtọ́ ọ̀bá mọ̀ sọ pé ọmọ. ẹnìkan bá ṣàkẹ́ wájú mi jọ kan ó ní mo lé mi ọmọ èmi èé sì ṣe. kí ló ní sọ bẹ́ẹ̀ fún kọ́mọ̀dì pé bàbá Fágbénró òun onírọ́ ni kọ́mọ̀ bó kọ bàbá mi jẹ́. wọn á pé bàbá òun ó gbá mi. ó gbá mi. àwọn ọṣẹ tíyàn fi lànà tí ò ní nǹkan èèyàn nú wọn náà kúrò lórí pé à ń yọgí káàkiri àwọn ń jà káàkiri ìgboro àwọn ń lẹ gíláàsì mọ́ báńkì ó ń ṣe gbogbo ọ̀ ń bàlú jẹ́. lórí òsì gbẹ́sàrẹ́ òkú káàkiri mọ́. lórí òsì ọwọ́ àwọn egun ẹni táyé rẹ̀ bàjẹ́ tó yẹ pé ikú gbóná ló kú. ìwọ tó ń lógun èèyàn tí ikú gbóná pa ọmọ pé ikú gbóná ni ó pa wọn náà. kàṣà òdodo ọ̀rọ̀ àgbàlagbà ọ̀rọ̀. ẹ gbọ́ mo accident kan ṣẹlẹ̀ nílùú Ìlọrin gbogbo ẹnu mo lè fi sọ ara àwọn tí ń gba revenue ni nípínlẹ̀ Kwara níbi iwájú IGS bí mo ṣe ń bọ̀ wá láti gèrè alimi mo wá ń wò ó lọ́nkán táwọn èrò pé bẹ́ẹ̀rù ṣe wá pé àṣẹ ni ẹ fẹ́ gba revenue lọ́wọ́ tílà yẹn ọ wá já ọwọ́ rẹ̀ tílà wá tẹ̀ mọ́lẹ̀ ọ tẹ̀ lẹ́sẹ̀ méjèèjì mọ́lẹ̀. ìgbà sọ wá tẹ̀ lẹ́sẹ̀ méjèèjì mọ́lẹ̀ mo wá débẹ̀ mo wá drive débẹ̀ ẹ̀rọ wípé bóyá mo ń ṣe fíìmù ni bí ìgbà tí yẹn ṣe chakinta mo wá gbọ́ fún ọkọ̀ ọwọ́ bẹ̀ mo páàkì mo wá gbé ẹni yẹn yóò kú yóò yé ni mo wá gbé sínú ọkọ̀ mo wá gbé wá sí General Hospital ti Ìlọrin gbogbo àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu sẹ́ńjọ́ náà ayé yín ò ní bàjẹ́ torí pé wọ́n ṣe púpọ̀ jù. wọ́n gbìyànjú. bí mo ṣe gbé arákùnrin yẹn débẹ̀ gbogbo inú ọkọ̀ mi ti sọ́ọ̀kì fún ẹ̀jẹ̀ mo wá gbé wọlé mo dì mọ́yà báyìí atọ́kùn bí mo ṣe gbé mọ́yà wọ́n ti gbé ẹ̀rọ pé bóyá mo ti pè wọ́n tẹ́lẹ̀ wípé emergency cases is coming bí eléyìí ṣe ń gbẹ omi eléyìí ń gbé igbá eléyìí ń gbá wo within 5 minutes ó ti respond sí treatment. kábíyèsí olódùmarè. after 3 months wọ́n ní bàbá yìí ò kú
kí wá ni mo fẹ́ fàyọ gbogbo ẹ̀jẹ̀ tó ṣe sínú ọkọ̀ yẹn mo wá lọ fọ car wash mo dúró ti car wash nítorí wípé àwọn ẹni bí tún lè lò ó láti bá yẹn ni ìhun jẹ́. wọ́n tún lo ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ lọ́kọ̀. àtọkùn. bó la bá yẹ ìlọ. ṣebí kò tí ì kú tẹ́lẹ̀ ni yóò padà kú. àtọkùn. bó la ń bálé ayé ìlọ. kì í tí ì kú tẹ́lẹ̀ ni yóò padà sí kí ni yóò padà wá kú yóò wá de wúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ yóò wá da gùtà jẹ́mọ̀jẹ́mọ̀ yóò wá da láàmú jẹ́mọ̀ ní lẹ́bọ̀ ògiri. ayé tó fún un. àwọn oṣó lẹ̀ ń bẹ̀ táàmù tó mọ̀ ro wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìṣẹ́ rẹ. tí ò ní nǹkan èèyàn kankan nú. tí ò ní nǹkan èèyàn nú. a pè mí sórí nọ́mbà mi kí wọn náà kú ònú òsì kó kú ònú dààmú 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. má dààmú àwọn ẹ̀yọ́ náà sólẹ̀ kan bẹ tó ọmọ ro wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọ̀nà olówó wọ̀ kájẹ̀ ní owó pé ò lè wádọ̀ mi lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀mẹ̀ tó bá pọ́n mẹ́ta. ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀mẹ̀ tó pọ́n mẹ́ta. ẹ̀yẹ ọlọ́pàá ń dẹ̀dẹ̀ wàrà la ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀mẹ̀ yẹn kọ́ra là á tó bá wà là wàrà fi ọlọ́pàá ń dẹ̀dẹ̀ yẹn bọ́nú rẹ̀ lọ́kọ̀ọ̀kan wá 1000 naira kó ṣe kí ni kò gbé tẹ́lẹ̀. èyí wọn bá owó. ọba owó tó bá jẹ́ pé ìlú òyìnbó lọ wà tó ti fẹ́ ṣe èyí tó jẹ́ $100 náà ni èyí tó tóbi jù lára dollars tá à ná wá gbé kalẹ̀ sí jẹ́ fi owó yẹn tẹ́lẹ̀ nù apẹ kó àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn lé lórí wá foríjì atare kan lé bó ṣe wá lóore wàá lò pẹ̀lú ọtí tàbí ẹ̀kọ lẹ́ẹ̀kan ṣoṣo lóru. èèyàn ló lè fẹ́ kọ́ lò ó èèyàn lè fọtí lò ó. tó bá sì jẹ́ pé omi rọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀kọ́ rọrùn púpọ̀ fún ọ lọ́kọ́kúnná kò lórí òru ní hòhò ọmọlúàbí. wọ́n fọ mẹ́kọ̀ọ́kọ́. tó o bá wá ń jóṣẹ́ yìí lọ́wọ́ o gbọ́dọ̀ sí wò. èèyàn gbọ́dọ̀ wò pé jẹ́kínní tí yóò ṣe ni àbí ò tí ì ṣe. èèwọ̀ rẹ̀ nù o gbọ́dọ̀ sí wò. kó ń di ó sí. ìwọ náà kọ ọ̀dọ̀ lọ́rọ̀ kọ ọ̀dọ̀ lówó kọ oríta jẹ́ ṣe. àwọn iṣẹ́ téèyàn fi là ń bẹnu ayé. kábíyèsí olódùmarè. tí ò ní à ń wàwákùwà àwọn èkè èèyàn bíi tiwa wà nú ayé àwọn èkà àfáà kù ìbáyán àwọn èkà babaláwo kù àwọn èkà wòlíì kù àwọn èkà pásítọ̀ kù kúò lọ́dọ̀ àwọn ẹlẹ́tàn tí ní ọmọ wàwákùwà káàkiri. má jẹ́ nìkan kan kó bá ọ. mo ṣe bá gbogbo ẹ̀yin àfá o. kábíyèsí kábíyèsí o tó fún un. a mọ àwọn àfá àti pé ọlọ́run tí ó sì ń dáhùn. wọ́n bẹ. a sì mọ àwọn wòlíì tó jẹ́ pé wọ́n bọ́lọ́run sọ̀rọ̀ yóò sì gbọ́. ọlọ́run ọba mi ó sì gbọ́ ń wàrà sísà. ṣùgbọ́n ní ọ̀nà táwa wà yìí àwọn nǹkan tí èèyàn ń lò táyé èèyàn fi ń yí padà ń bẹnu ayé. mọ wọkàn pé Fágbénró ẹnìkan pè mí láti ìlú òyìnbó ó ní kọ́ńpìnì báyìí òun fẹ́ gbà òun jẹ́ second in command mo ní fáwa lówó mo ní wàá di first in command. ọ̀ní bàbá ń lè. ó ní kí ni mo ní wàá di first in command. ó tún wò mí mo nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tá a bá sáré fẹ̀yìn ọmọ Yorùbá kọ́ dáa fún yín kí láǹfààní kí ni kúri wa gan. bẹ́ẹ̀ ni kí ni kúri pé ní bàbá ń gbẹ́jọ́. ọ̀gbọ́dẹ atọ́kùn. àgbọ́yé. ìgbà tí ó bẹ̀rẹ̀ tí ó fi tóṣù méjì wọ́n ní ìyẹn kan lóhun òun tún ti rí ibòmíì ó ti rí ọ́fà míì tó ju bẹ̀yẹ lọ. ló tún ju bẹ̀yẹ lọ. wọ́n wá ní kíyìn ọmọ háàtì náà mo ní tí o ti háàtì náà mo ní o ti dorí nu. ó dorí nu mọ̀ nìkan. ọba ní bàbá ọba fi nǹkan ọba sọ ọ́ kúdúrú. ó tún ránṣẹ́. ó tún mo ní ọ̀pẹ̀ ń bẹ ó rówó èèyàn máa ń fọgbọ́n jayé ni. wọ́n lẹ́ni tí ò mọ bí ẹgbẹ́ rẹ ti ń là onítọ̀hún ó sáré kú ni. ọwọ́ adúró ọ̀hún lẹ́kọ̀ọ́ káàkiri ó ń ṣe jàgídíjàgídí káàkiri ó ń ta rọ́bà káàkiri ó lọ sí èèyàn nù. ìwọ náà sáré sọ̀rọ̀ ara rẹ̀. àbẹ́ nìkan tó bá kó gbé ṣiṣẹ́ lára tiẹ̀. àwọn kan máa ń sọ bẹ́ẹ̀ o. ó tí ì lo oògùn gidi ni. àwọn oògùn kan bẹ tó jẹ́ wípé mágínẹ̀tì ọ̀tọ́mátìkì ni wọ́n. kàṣà. ǹjẹ́ ẹ rí i pé ṣé irin kan bẹ tí mágínẹ̀tì ò lè gbé. rárá o. ọ̀tọ́mátìkì ni. ewé tí ń jẹ́ ní mọ̀nà wà. kàṣà. béèyàn bá mọ ọkọ tí ewé ń jẹ́ yóò sì mọ̀ wípé kábíyèsí Olódùmarè. tó tó rẹ Ọlọ́run ọba mi.
abẹ́ kaṣú tá a wà ó ní tá à ń fẹ́rẹ́ kaṣú ṣe ó ní tá à ń fèpo kaṣú ṣe tó sì máa lò à ń lò fún ìwòsàn ara ó ní ibà ni ìwọ kàn ra ajá ṣe ewé gúróbà nu ewé tí ṣé gbogbo ẹ̀ papọ̀ àwa sọ gbogbo ẹ̀ asọ́dọ̀rìṣà kí ló dé. àfi Christianity àfi bayé jẹ́ àfi Islam àfi bayé jẹ́ bẹ́ẹ̀ kọ́ làwọn bàbá wa ṣe ń lò. bẹ́ẹ̀ kọ́ o. Islam dá Christianity dá ṣùgbọ́n kí wàá ní tá a wá sọ gbogbo ẹ̀dá tá a wá bà gbogbo ẹ̀ jẹ́. bá a ti gbà á kọ́ là ń lò ó. àwọn bàbá wa ń jọ wà náà ẹ̀ní dá Christian mọ́ ẹ̀ní dá mùsùlùmí mọ́ wọ́n jọ máa jẹun nílé ara wọn ni. bẹ́ẹ̀ ni. àáfà wọlé wòlíì wọlé àáfà. gbogbo ẹ ti dogun lónìí ó ti dogun. gbogbo wa di pé bọ́ bá ṣe lè ẹbọ ni tọ́ bá ṣe lè ẹbọ ni ìtọ́ wa jẹ́ kí mùdírù mọ́díkàṣọ jáde nu pé ẹ má bàyé jẹ́ ayé ò rí báyìí lẹ̀ Yorùbá. ẹ má sọ gbogbo nǹkan lẹ́bọ. kọ́lọ́ba ọlọ́rẹ̀ mi bàbá yẹn òun ló jẹ́ kí gbogbo ogun ó tún die down díẹ̀ báyìí. ìwọ tó fẹ́ là ìwọ wá sọ̀rọ̀ Fagbemiro pẹ̀lú àṣẹ Ọlọ́run ayé ń ṣe ọ́ wọ́n ní okùnbi tó lọ sọ pé agbára Ọlọ́run bẹ̀ táwọn Fagbemiro jogún nínú ewé àtegbò. bàbá Fagbemiro ẹ bá ń tún nọ́mbà yín pè. 080 30 45 63 83 080 30 45 63 83. ẹ pè wọlé àdá yín lòun ìlú Ìlọrin ni mo wà tẹ bá ti délé epo Alhaji Prince Muritala Ibrolak lágbóọba fọgànáísà kan bẹ ní àkọjúsí ilé epo yẹn gangan ẹyẹ kan bèrè lé Fagbemiro ọmọ Òrìṣàtọ́lá ọmọ apẹkẹpẹgẹ òjò ń pa páànù atọ́kùn ẹni tó bá ti sùn ní ayé kò ní sún. onítọ̀hún ò ní sún ojú kan ni ó wà. ẹ̀mí kan tó wá ń bẹ tá ń pè lẹ́mí ìrẹ̀wẹ̀sì. ẹ̀mí burúkú gbà ní. ní sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ọmọ wo pé ìwọ̀n lọ fi 200,000 naira sóògùn ìwọ̀n lọ fi 300,000 naira sóògùn àwọn ẹgbẹ́ rẹ ti fi 1 million sóògùn ayé wọn ń tẹ̀síwájú ni. ó sì tún dáa fún wọn. wọ́n fi sóògùn ayé wọn ń tẹ̀síwájú sí i ìwọ tó ní o lè ṣe láíláí impossible kò lè ṣeé ṣe ayé èrè òsì kúrò lójú kan ta wá lọ́gọ̀ ta lọ́gbọ́n yóò bá sì ní àpàní sóògùn atọ́kùn àpàní sóògùn Yorùbá ní àpà ló sọ ọ̀dà nígbà tá a lọ́jà ẹnìkan wá láti Germany ó wà ńlọrin báyìí tá à ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ àwa kéròjà rẹ̀ jọ àwa rí tí nígbà tá a parí ọṣẹ yìí tán káláyè gbà mí ni ìyá àbá kámẹ́rà rẹ̀ nígbà tá a ṣọṣẹ yẹn lọ́wọ́ ọṣẹ owó ni iṣẹ́ ńlá ni. bá a ṣe ń pa lọ́wọ́ là ń du ẹran kọ̀ọ̀kan sí i ẹran 16 là á dùn sára ọṣẹ yìí atọ́kùn ẹran mélòó ẹran 16 ẹran mẹ́rìndínlógún ọṣẹ tó lò táyọ pé láàrin oṣù méjì mẹ́ta o gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́run pé no mo ti wà nú ayé mo ti wà ráì. tọ́mọ sọ́ọ̀dà fọ́lọ́run ọba mi wípé àṣẹ Ọlọ́run ọba mi tóbi tí ó báyìí. tí ò ní nǹkan èèyàn nú àní ẹran 16 wọn náà wò náà àwa ńgbà tá a fẹ́ fi ha ẹran mélòó la fẹ́ wí wọ́n máa gbódìdí eléyìí lọ ilé kan gbódìdí eléyìí àwa ha ẹran lódìdí ọ̀sẹ̀ téèyàn bá lò táyé èèyàn ó yí padà atọ́kùn kí ni mo wí. ọ̀sẹ̀ téèyàn ó lò tí ó sì yí ayé èèyàn padà sí dáadáa. kò sáǹjẹ̀nu tí ó gbowó wá nú ọ̀sẹ̀ yìí o kọ́mọ́dà bẹ́ẹ̀ gbé bàbá Fagbemiro ní àǹjẹ̀nu ọ̀sẹ̀ kó gba yóò gbowó wá kò sáǹjẹ̀nu tí ó gbowó wá o ṣùgbọ́n nídìí iṣẹ́ rẹ̀ ayé ọmọ wàhálà wàhálù. 080 30 45 63 83 080 30 45 63 83. ẹ pè mí ká dá yín lóhùn ìwọ tó bá ń pè mí àádọ́ lóhùn ní èsì kí ni tí ń dà ọ́ láàmú kí lọ́nà àbáyọ 080 30 45 63 83 080 30
30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. Nọ́mbà yẹn náà ni WhatsApp nọ́mbà mi tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ wà nílùú òkèrè lọ́hùn-ún ẹ ní dààmú o. àṣẹ wà. Ikú aya kò ní jẹ́ tiyín. àmì Olódùmarè. Ikú ọmọ ò ní jẹ́ tiyín. àmì Olódùmarè. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. àṣẹ wà. Hello. Ẹ ra sà láti ibùdó tí ń bá mi sọ̀rọ̀ o. Àbújá, ok, kí lórúkọ yín? Akeem ọmọ Jimratu. Ẹ dúró báwọn náà káwo tí ń ṣẹlẹ̀. Bàbá, àwọn aláwọ̀ lẹ́ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣẹ̀rá àwọn àlátẹ̀ ńlá yẹn ó ń fa ìdíwọ́ tí ò jẹ́ kí nǹkan ó gbéra fún yín tó. Àbí bẹ́ẹ̀ kọ́ ni sà? Ẹ pè mí lẹ́yìn ètò ká sọ̀rọ̀ torí pé gbogbo aṣọ kọ́ la lè sá lóòrùn. Pè wá ká sọ nǹkan tí ń ṣẹlẹ̀ fún ọ kí wọn náà mọ̀ pé tòótọ́ lewé ń bẹ. Òògùn sì ń dáhùn. Atọ́kùn. Hello. Ẹ káàárọ̀ o. Láti bolẹ̀ tí ń bá mi sọ̀rọ̀ o. Èkó kí lorúkọ yín o? Abíọ́dún. Ẹ̀dùn báwọn náà káwọ́ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú yín o. Hello. Ẹ má mọ̀ ṣépè o. Torí wípé alágbára ní aláṣẹ sì ní ẹni tí ó sì pàṣẹ ní. Tó bá jẹ́ wípé ẹ wá láti ilé ọba ni ó yẹ ká máa pè yín lọ́ba lọ́la. Ẹ sì múra owó kan bọ̀ wá torí ìfàlárí fún yín. Kọ́lọ́run jẹ́ ó wọlé fún yín. Ẹ wàá múra sí nǹkan àwọn àgbàlagbà tówó tá à ń rí wájú wa yìí tí ó fi wọ́ sí i. Ẹ pè mí lẹ́yìn ètò. Hello. Ẹ ra aṣọ o láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. Ẹ káàárọ̀ o láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. Kí lorúkọ yín máa o? Kàfáyá látẹ̀kọ́. Níjọ́ lẹ ti ṣe sàárà omi gbẹ̀yìn. Ṣé ẹ mọ̀ pọ́ mo mi ní? Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Kí wá ló dé tẹ̀ ẹ̀ mọ́ ṣe sàárà yín? Ṣé rí sàárà tẹ̀ ẹ̀ wá mọ́ ṣe wá ló mú ìfàsẹ́yìn wá fún yín? Ẹ lọ mọ́ ṣe sàárà omi dáadáa. Tẹ́ ẹ bá ti ń ṣe ọ̀nà ó sì mọ́ sí fún yín. Ẹ sì jẹ́ ká sọ fún ọ̀pọ̀ nínú nǹkan tẹ́ ẹ máa wọ̀. Ẹ pè mí lẹ́yìn ètò. Wọ́n náà mọ́ sùn. Ẹ wọ arábìnrin yìí. Nǹkan kékeré ní ń dà á láàmú. Kọ̀ọ̀kan ra nǹkan tẹ́nu oúnjẹ. Bẹ́yà lẹ́ẹ̀kan lóṣù bíi 1000 àbí 2000 ó sì lọ dà sódò. Ó tán. Ayé rẹ̀ ó sì máa dáa. Ẹ pè mí sórí nọ́mbà mi 080 30 45 63 83 080 30 45 63 83. Nǹkan kéékèèké ní báyé ẹlòmíì jẹ́. Hello. Kí lorúkọ yín láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀ o? Mọ̀ṣúrà látẹ̀kọ́. Ok, ẹ dúró báwọn náà ká bá yín wo tí ń ṣẹlẹ̀ o. Hello ma. Hello ma.
oore mọ̀ pọ̀ fún yín lọ́dún yìí àwọn ìfà oore pọ̀ fún yín lọ́dún yìí gan-an ṣùgbọ́n tí mo sọ fẹ́ni tó ṣẹ̀ kò lórí kọ́ ní ìṣẹ̀yìn náà ṣe máa ṣe sàrà omi ìdíwọ̀ àwọn àgbàlagbà ń bẹ fún yín náà ṣùgbọ́n ẹ lọ ra iyọ̀ kẹ́ ẹ lọ dà sódò pé oore tí ń bọ̀ yìí o kọ́ mọ́ fò mí ru ṣe gbọ́ Yorùbá mi yé mà ẹ lọ da iyọ̀ sódò tẹ́ ẹ bá wá ṣe tẹ́ ẹ padà pè mí hello ẹ ra sa orílẹ̀-èdè wo lẹ ti ń bá mi sọ̀rọ̀ o yes sir láti orílẹ̀-èdè wo Germany ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò mo wà live program báyìí ṣe gbọ́ sà hello ẹ rí wípé nǹkan kéékèèké ni ò jẹ́ kí ẹlòmíì ò gòkè ẹ wo obìnrin kọ́kàn máa lọ ra nǹkan tẹ́nu oúnjẹ máa ṣàdúrà sí sì lọ́ máa fọ́ sódò ó tán káyè rẹ̀ ó sì máa yí padà ẹ já gbé kọ́ọ̀lù kan yìí sí ká tó máa lọ hello ṣe wà dáadáa o Yẹmi láti ìlú wo Mr. Yẹmi ṣé kí n bi yín léèrè pé ṣé wọ́n ń jọba ń lé yín ni wọ́n ń jọba ń lé yín ẹ lọ múra ọba lẹ̀ ṣé gbọ́n tí mo wí ẹ lọ ṣe kí ni ṣùgbọ́n tẹ́ẹ̀fì wa múra ọba lẹ̀ ni wípé ẹ lọ múra sísí ọ̀tá oore ń bẹ ń ta fún yín ọ̀tá yẹn ò jẹ́ káwọn oore yín ó ti máa wọlé ẹ pè mí lẹ́yìn ètò ká sọ̀rọ̀ ìwọ náà mọ́ sùn àwọn nǹkan téèyàn fi là ń bẹ tí ò ní nǹkan èèyàn nú ayé rẹ̀ ó sì máa yí padà tó máa ga láyé tó sì máa jẹ́ èèyàn tọkàn rẹ̀ ó sì balẹ̀. tọ́ọ̀ ní wà lójú kan bí omi adágún mọ́. ọṣẹ ajérè ọṣẹ tí mo sọ pé wọ́n á ṣe fẹ́ni tó fẹ́ gbé lọ sí Germany lọ́wọ́lọ́wọ́ báyìí ẹran 16 la fi bọ ọṣẹ yẹn. nǹkan kì í bẹ̀. ìgbà tẹ́ni yẹn gan wa mo ní ọṣẹ eléyìí ọ wà ní ó ní kí ló dé mo ní èmi mọ tí mo fi ní wàá wá nígbà tá a wá parí ọṣẹ yẹn tán tóun náà rí tẹran ó kọ́kọ́ wo ẹran ó ní ṣé mò ń tẹran ni mo ní tẹran iṣẹ́ rẹ náà ni àwa pẹran a fi iṣẹ́ yẹn bọ ọṣẹ yẹn òun gan wò wípé no this is confirm ó ní láì tí ì lò ó lóun ti ní feelings wípé ayé òun ti dáa. bó bá sì ti nígbàgbọ́ àbùṣebùṣe. atọ́kùn oògùn tó bá jẹ́ kò dìgbà tó bá tó oṣù 15 ọdún kan rárá tó bá ti bẹ̀rẹ̀ sí í lò ọmọ rí pé ọwọ́ ọmọ kúrò lára rẹ ọkàn rẹ ọmọ balẹ̀ ayé ọmọ rí náà rí ọ wọ́n mọ̀ fún rere wọ́ rí ìwọ pè mí àlákàlà ní dọ̀là àmọ́ ni wọ́n sọ fún ọ wípé nídìí iṣẹ́ yẹn o ò ní rí iṣẹ́ yẹn gbà sọ fún pé o ní Fagbemiro tó bá ti jọmọ Yorùbá bẹ́ẹ̀ kan o bá sì lẹ́jọ́ kan ní kóòtù nílùú kan gbogbo olùkìlì tó bá lè wà ìwọ sọ fún wa àìmọye ẹjọ́ tí mo ti dànù mo búra ilẹ̀ ní atọ́kùn gbogbo last 2 months 3 months ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ táwọn èèyàn mi ní káàkiri outside Nigeria. ó mọ̀ pé ìyá ò ní jẹ ọmọ Yorùbá níwájú Fagbemiro ẹlòmíì ní sí màjíìkì ni mo ní Ọlọ́run ni mo láfẹ́fẹ́ ò ní fẹ́ kọ́mọ́ kagi oko la mo láfẹ́ dànù ni ìwọ náà pè wá ọ̀fẹ́ níyàwó sọ fún wa ọkọ lọ ń wá ààbọ̀ ọbẹ̀ lọ́hùn Ọlọ́run la gbọ́kànlé nínú ewé àtegbò ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìwọ náà má sùn kó lè bá sùn